ẹ bá ń parí kẹ́kọ̀ọ́ mọ̀ bọ̀ nígbà gèdè kó wá yọjú sí mi. ọmọ ọlọ́jọ́ bí ò ní dákun wọn bọ̀ nígbà gèdè àríkẹ́ wá dá mi lóhùn ìwọ ní ń ké sí lọ́wọ́ ọkọ ọdún. ọmọ tí bá ń ṣe bí ìṣe bàbá rẹ̀ ló kárẹ Abọ́sẹ̀dé tẹ́ rí ọmọ bàbá ẹ̀ ní ọ níṣe tí ọ níṣe tẹ́. kí ni mo fẹ́ jẹ́ yóò tí wọ́n gbàgbé ọjọ́ bí èèyàn tèmi dáadáa. Adúmáradá Arẹwà lóbìnrin ọkọ ṣoṣo ènìyàn tó jẹ́ ọmọ 1 million lọ ní kí lọ́wọ́ pópó ọdún. ọkùyè ìdún ọdún rẹ lọ sí ìmọ̀ṣe Abọ́sẹ̀dé o. ní báwọn gbélé wòran òde ayé oníjàlè kí wọ́n pé wọ ni ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn-ín Ọlọ́run níjó pa ọ́ lẹ́kún. ọkọ ọdún ọkù àṣeyẹ ìkònà oníkò níkò kùnà lágbára Elédùmarè ọba ọmọbẹ ọbẹ níbẹṣu àtẹlẹsẹ á sì mọ ọbẹ náwó. Ìkòyí ẹ̀sọ́ ọmọ abẹ́rù fi ìsọ̀fìsàn ṣe bí wọ́n ní kí lọ́wọ́lọ́wọ́ ọkọ ọdún. oríkì ọ̀hún ṣe bókì bàbá tó bí ọlọ́mọ ni èyí onímọ̀lẹ́ rẹ̀ ju ẹ̀ta níjẹ́ mọ́lẹ́ bàbá ọmọjọmọ́ lọ. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀nyùn jọbí lọ́lọ́ ọmọ alérí ikú kọgbọ́n bá mo jàjà wọn òun ẹ̀yìn wo ló ṣe ogun àjàwọ̀ ẹ̀yìn lọ́mọ ní kò ìwò mi fẹ́ ogun ojoojúmọ́ ló múlé wọ́n sún mi lọ. ogun tó bá bọ́ nígbà dolúgbò èyí tó bá bọ́ lọ́nà dèrò ọ̀nà ńlẹ́dàkùn mọ́ bọ̀ nígbà gèdè. ijó ní ijó ẹ̀yẹ rẹ̀ ní Àríkẹ́ ọ̀ ní ṣubú dànù láéláé ọ̀ lè mọ̀ ṣe ipa rẹ̀ ó sì mọ̀ká. ọjọ́ ayọ̀ lọ́jọ́ ní jẹ́ nírántí ọjọ́ èyí kọ́ ọbú sẹ́kún iléeṣẹ́ rẹ̀ ò ní dojúrú ọ́ nírèlẹ̀ ọ́ sì mọ́ ga ni. èdìdí àgbè ṣebílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ni ọmọ ẹlẹ́dìdí àgbè ọmọ ẹlẹ́sẹsẹ kú ẹlẹ́wẹ̀lẹ́. ọ̀pọ̀ ọdún lónìí ọmọ àrígbá ńlá buwọ́ ọmọ ọbẹ níbẹ̀ṣọ àtẹlẹsẹ̀ á sì mọ ọbẹ̀ náwó. bọ́ ọba tí ń lọ kọ́ mọ́ dé o. Àríkẹ́ onírànjò àlọ́ dé iléeṣẹ́ rẹ̀ ní jóná lórúkọ Jésù Kristi ọdún eléyìí ó wá nípìnmọ̀ ọdún fún ọ nífẹ̀ẹ́ eléyìí dágbére fáyé. mo rí ọ lọ́dún yìí bó bá tún dá ọmọdún kí n rí ọ wò bí ìran ni. ó pẹ́ mi díẹ̀ kí n tó wọlé wá mọ̀mọ́ bínú mi ló pọ̀ jọ̀ka mi lọ kí ni mo fẹ́ jẹ yó tí wọ́n gbàgbé ọjọ́ bí rẹ̀ Adúmáradán Dúdúyẹmí èyí ṣe déédéé ẹnu. ọ̀pọ̀ mo rí pé ọdún ìkònà níkò kùnà ìláyé kó jẹ́ ọgbójúran bàbá tó bí ọlọ́mọ lọ. Happy birthday to you o.